Olómi come and dance Bonsuwe o Olómi come and dance Bonsuwe. Nàìjíríà ta wà ilé ni èmi àtàbí bá nìkan là ń lo Bonsuwe. Èmi ò kọ́kọ́ bẹ̀rẹ̀ Èkó mo ti bẹ̀rẹ̀ because iṣẹ́ tó gbé mi dé kó gangan kì í ṣe fújì spraying painter ló gbé mi dé kó. Àwọn tó ń kun mọ́tò ẹnì kọ̀ọ̀kan pẹ̀lú mọ́tò kan ni tí bá ń kun mọ́tò máa ń kọrin màmá kọrin so gbogbo àwọn tó gbé mọ́tò wá láti wá kun mọ́tò wọn ò ní dúró níbi tí mọ́tò wọn orin yẹn wọ́n máa gbọ́. Ọ̀gá mi wá dé ńjọ́ kan wáyé tí mò ń kun mọ́tò mò ń kọrin àwọn yóò tó tì mí tó ń gbórin lọ́wọ́ ní ọlọ́wà iṣẹ́ rẹ̀ máa ṣiṣẹ́ rẹ̀ fún ìjọba lọ́wọ́ kọrin lọ́ máa kọ́ fújì o. Bonsuwe àgbà ló máa ń pè mí ó dé máa ń ṣe dáadáa pẹ̀lú mi Àyùbá chief lè máa ń pè Chief Adéwálé Àyùbá ó máa ń ṣe dáadáa kò sígbà tó máa rí mi tí ò ní ṣe dáadáa pẹ̀lú mi. Ẹpẹtẹ di come and dance Bonsuwe o Olómi ìyẹn mo fi gbé rẹ́kọ̀dù yẹn jáde báyìí that is 1985. gbogbo àyẹn Àyùbá ò tí ì bẹ̀rẹ̀ sí ní ṣe. Ẹ fún wa lóhùn orin sà. Adékúnlé mi Àlàmú mi tọ́ ìbò Adékúnlé mi Àlàmú mi tọ́ ìbò Ọláyínká ti dé akọgun tó ń kọ fújì mi o Adékúnlé mi Àlàmú mi tọ́ ìbò Fuji the greatest music Fuji the greatest music togetherness is unity the symbol of love. Àwa ní Fuji àparapọ̀ àdọ̀kan adẹ́gbẹ́sílẹ̀ wọ́n rí wa wọ́n sì bẹ́rí wọ́n láwa gangan ṣáà ní iyọ̀ ayé àwa la múlùdùn lọ́sàn pẹ̀lú òru o àwa la múlùdùn lọ́sàn pẹ̀lú òru wa lọ́sàn pẹ̀lú ẹ jẹ́ ká fi yé wọn o páwa la làlùjọ kò yé wọn páwa la làlùjọ. Nínú orin tẹ́tí kọ́ yẹn náà àti mẹ́rin tó jẹ́ Tọ́yìnbó Àlàmú tí gbogbo ayé mọ̀ sí Fuji Bonsuwe tẹ́lẹ̀tẹ́lẹ̀ long time tipẹ́tipẹ́ àwa ti wà lẹ́nu iṣẹ́ tipẹ́ káyọ̀ bàbá tó dé ni. Ṣe mọ̀ pé iṣẹ́ Fuji many people try to go to láti máa dọ́gbọ́n ta rẹ̀ ṣe mọ̀ pé olúkàlùkù ló ń polówó ọjà ẹ̀ mi ìlè ló jí òun náà láìkí Bonsuwe ẹ̀ ló ṣe lò ìdí rẹ̀ o nígbà tí máa ṣe first record mi èmi náà lo Bonsuwe mo lo Fuji Adawa mo lò ń gbà yẹn that is 1984 ìgbà yẹn ni why against indiscipline Buhari àkọ́kọ́ ìgbà yẹn lọ́kọ́ dá why against indiscipline mo kọrin why ń bẹ̀. First record in 1984. nígbà tí máa ṣe rẹ́kọ̀dù yẹn jọ́nà lọ́hùn promoter mi nígbà tí mo ṣe rẹ́kọ̀dù yẹn èmi fúnra mi ni mo ṣe so nígbà tí promoter kan ọlọ́run kó dẹ̀lẹ̀ fún yẹn náà wọ́n ń pè ní Alhaja Ọlásùnbọ̀ record ó wá gbọ́ rẹ́kọ̀dù yẹn Ìjẹ̀bú Òde lọ́dọ̀ Gani Aládé records jọ́nà lọ́hùn lọ́jà ta ló ṣe rẹ́kọ̀dù yìí so Gani Aládé records ń tún pé ọmọ yìí ni Alhaja tá bá lè promote ọmọ yìí ọmọ Ìjẹ̀bú Òde ni o kẹ́ promote ẹ o ó bá ní kó pè mí wá jọ́nà lọ́hùn wọ́n wá pè mí lọ́ba lẹ́kọ̀ọ́ lọ́jà bí rẹ́kọ̀dù mi yẹn ń gbọ́ pé òun dẹ̀ láìkẹ́ pé ṣé mo lè ṣe rẹ́kọ̀dù fún un mo ní kò sí nǹkan tó dá mi dúró tẹ̀bá tó mọ̀ pé máa ṣe dáadáa pẹ̀lú mi I will do it ìyẹn ló wá fa Bonsuwe wáyé so nígbà tí máa fẹ́ ṣe rẹ́kọ̀dù yẹn tó máa ń wá sí practice mi rásà mi ìyẹn Alhaja Ọlásùnbọ̀ pẹ̀lú àwọn boys ló wá ní pé àbúrò mi pé èmi náà ṣe lu system mi kí n má lu àdáwà yẹn mọ́ pé kí n wo ìgbà yẹn ká yẹn kẹ̀ nìyí nígbà tí mi ṣe àdáwà yẹn ẹ̀gbọ́n mi Alhaji Wasiu Ayinde ti ṣe tàlà 84 so láì ní pé èmi náà ṣe lu system mi kó má ṣe tàlà 84 kó jẹ́ system mi máa gbọ́ pọlọ kalẹ̀ pé ó tọ́ mà ní Alhaja sọ yìí bí ṣe lọ gbọ́ rẹ́kọ̀dù kan nìyẹn máa wò pé máa lo Bonsuwe mo á padà pa Alhaja mo ní Alhaja mi nílò àdáwà yẹn mọ́ o máa lo Bonsuwe ó ti bá lè lo Bonsuwe yẹn náà ó ní tó bá ń gbọ́ tàlàsó wọn a máa gbọ́ Bonsuwe bí tí Bonsuwe ṣe wáyé nìyẹn so nígbà tí máa ṣe rẹ́kọ̀dù fóun gangan that is 1985 Bonsuwe mo fi jáde Olómi come and dance Bonsuwe o Olómi come and dance Bonsuwe ẹpẹtẹ di come and dance Bonsuwe o Olómi ìyẹn mo fi gbé rẹ́kọ̀dù yẹn jáde báyìí that is 1985 mo kọ́kọ́ ṣe Bonsuwe gbàrà gbogbo àyẹn Àyùbá ò tí ì bẹ̀rẹ̀ sí ní ṣe ńgbà náà lọ́rùn tẹ́ bá lọ first record Àyùbá ẹ̀yin Bonsuwe mi ẹ̀ ló sì ṣe first record ẹ̀ tiẹ̀ ìyẹn mo ṣe sọ pé olúkàlùkù ló ń polówó ọjà ẹ̀ òun náà rí i pé òun ò fẹ́ lo tàlàsó òun ò dẹ̀ fẹ́ lo ló ṣe sọ pé Bonsuwe lòun náà máa lò mo fẹ́ lè sọ pé ní Nàìjíríà ta wà ilé ni ní Nàìjíríà ta wà ilé ni o èmi àtàbí bá nìkan là ń lo Bonsuwe
bàbá mi Ọlọ́run kó foríjì wọn Alhaji Sikiru Ayinde Barrister Okay. òun ni gbogbo wa focus tẹ́lẹ̀ nígbà tó yá everybody bẹ̀rẹ̀ sí ní yá tẹ́ bá lọ gbọ́ rẹ́kọ̀dù kò sógun mọ́ kò sọ tẹ́ ẹ mọ́ o kò sógun mọ́ kò sọ tẹ́ ẹ mọ́ o ìjà wa parí òkè mi bẹ̀ sàláwà àmì abẹni kọ́ àwòtọ́ ibùmí àlámú igbákejì gómìnà kan ṣẹ̀ṣẹ̀ dé o látàwò orí ló ti wá ọmọjà fojú ọmọjà fojú ọmọ. ẹ̀yin ta lẹ́yìn tí kọ́ṣẹ́ fújì. Mi ò kọ́ṣẹ́ mi ò kọ́ bọ́ọ̀tì my family mommy olórin ni wọ́n ẹ̀gbọ́n mọ́mí mi olórin alápàlà ni ìtótó tẹ̀lé alápàlà ni mọ́mí mi gan wákà ni. ṣẹ́rí èmi ńgbà tí mo máa lọ tí máa bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ ìwọ tó bá fẹ́ kọrin lẹ́kọ̀ọ́ ńgbà yẹn wà kọ́kọ́ jí wéré ni mo kọ́ fi bẹ̀rẹ̀. ṣé Èkó lẹ́yìn náà ti bẹ̀rẹ̀. Èkó mo ti bẹ̀rẹ̀ rìn mo bẹ̀rẹ̀ ní 1977 lẹ́kọ̀ọ́ ṣe la pín èmi mo di èbúté rò mọ́ọ̀fin mú ẹ̀gbọ́n Alhaji Wasiu Ayinde di àgàràwù mọ́ta fájì mú Èkó mo ti bẹ̀rẹ̀ because iṣẹ́ tó gbé mi dé kó gangan kì í ṣe fújì spraying painter ló gbé mi dé kó spraying painter àwọn tó ń kun mọ́tò kí lẹ́ yà sí ní fújì. ayẹyẹ ada nígbà tí mo lọ sẹ́kọ̀ọ́ tí mo lọ kọ́ṣẹ́ lẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ Pópóọlá Kazeem òní mo lọ sọ́dọ̀ ẹ̀ tó ń kun mọ́tò tó ń kunlé ṣé wá rí tá bá fẹ́ kun mọ́tò ọ̀gá wa Alhaji Kazeem ọkọ̀ ló dá ilẹ̀ fún Pópóọlá Kazeem ẹnì kọ̀ọ̀kan pẹ̀lú mọ́tò kan ni ẹnì kan pẹ̀lú mọ́tò kan ni ẹnì kan pẹ̀lú mọ́tò kan ni so tí n bá wá ń kun mọ́tò máa ń kọrin màmá kọrin so gbogbo àwọn tó gbé mọ́tò wa láti wá kun mọ́tò wọn ò ní dúró níbi tí mọ́tò wọn orin yẹn wọ́n máa gbọ́. ọ̀gá mi wá dé ńjọ́ kan wáyé tí mò ń kun mọ́tò mò ń kọrin àwọn yóò tó tì mí tó ń gbórin lọ́ní ọlọ́wà iṣẹ́ rẹ̀ máa ṣiṣẹ́ rẹ̀ fún ìjọba lọ́wọ́ kọrin lọ́ máa kọ́ fújì o so ńgbà yẹn lọ́hùn-ún ẹ̀gbọ́n mi Alhaji Wasiu Ayinde àwọn wà ní agboolé Ọya jọ́nà lọ́wọ́ máa ń ṣe jump èmi náà máa ń ṣe practice lébùté èrò so tá bá ti kó practice tèmi a máa lọ sọ́dọ̀ Alhaji Wasiu Ayinde àwọn máa ń lo instrument ńgbà yẹn àwọn ò tí máa lo instrument tó yà rí sponsora a kò máa ń forin ṣe practice ni jọ́nà lọ́hùn so ńgbà táwa máa ń lọ sọ́dọ̀ Alhaji Wasiu Ayinde jọ́nà ìjọ kan máa pe onílùmí Àjìgà ní mímú lọ́mẹ́kà mo ní Àjìgà ní káwọn náà dáwọ́ káti ẹ̀ lọ gba instrument ní Sunday kan káti ẹ̀ wo bó ṣe máa rí jọ́nà bá ṣe dáwọ́ jọ́nà nìyẹn wọ́n pe bàbá kan ní Aláṣẹ nísàlẹ̀ Èkó ó máa ń fi instrument rent bá ṣe lọ bá ní pé dájì ẹjọ́ assist wa àwọn náà fẹ́ lu ẹni tá fi ẹbí bá ṣe ń fẹnu kọrin àwọn náà fẹ́ lórí iṣẹ́ báyìí ni tọ́yì ok má wọrí èlú ló wà lọ́yìn aṣoyún náà jọ́ náà wo pété báyìí ni ó bá gbà lọ wa ó bá kóríṣẹ́ fún wa àwa ń ṣe tiwa ní àwa bẹ̀rẹ̀ ní Sunday jọ́ náà àwa rí pé bá a ṣe bẹ̀rẹ̀ níjọ́ Sunday yẹn èrò pọ̀ tọ́yì bàlá àwa fi tiwa sí every Sunday ẹ̀gbọ́n Alhaji Wasiu Ayinde ń ṣe tiẹ̀ ní agboolé Ọya ní every Friday àwa máa ń ṣe tiwa ní Sunday àwọn olórin tó wà pọ̀ nígbà yẹn Samson Alamu wà ń bẹ̀ Samson Alamu igi ṣekele wà ń bẹ̀ ọmọ Ìbàdàn Samson Alamu wà ń bẹ̀ nígbà yẹn so àtúngbẹ̀ ọ̀bọ̀ kan ní Kọ̀mṣe Làpá yẹn náà wà ń bẹ̀ àjọ àìlébùtì rẹ̀ ni àwọn bíi Paramọ́lẹ̀ Mùsúrà Àlàbí àwọn náà wà gbogbo àyẹn tájọ wà ní Sàwáwù jọ́nà lọ́hùn so tájọ ń rọ́ọ̀kẹ̀ Rasaki Àyìnlá náà wà tájọ ń rọ́ọ̀kẹ̀ àwọn sẹ́ẹ̀tì wà ní tájọ bẹ̀rẹ̀ eré yẹn gbà yẹn Sẹ̀fẹ́ Àlàó máa ń wá sí show mi máa ń ṣe show kan ní Riscafe nídìí òro ó máa ń wá bí nígbà tó dín nǹkan bí 1980+ ní Sẹ̀fẹ́ Àlàó máa ń wá sí show mi so hotel kan wà ní ìdí òro ńgbà yẹn wọ́n pè ní Riscafe hotel so ibẹ̀ tí máa ń ṣe jump ní every Thursday tẹ́bá rí Sẹ̀fẹ́ Àlàó pé ṣó mo tọ́ ìbàlá máa ní torí ẹgbẹ́ ìlú ojú tó mọ ní tọ́ ìbàlá lórí tí ní ṣe fífi sọ wọn ní Tọ́yìbù àlà Tọ́yìbù mi mọ Tọ́yìbù orí kí ẹ o ṣùgbọ́n Tọ́yìbù ló sọ bàbá Tọ́yìbù. kí ló gbé yín dé Jẹ̀bú ṣẹṣẹ orin òpè lẹ́kọ̀ọ́ ni. kì í ṣe pé ṣé orin òpè ṣùgbọ́n nígbà tí gbogbo nǹkan fẹ́ lọ́bìrì tó fẹ́ dàrú tí ò sí nǹkan kan mọ́ tó yẹ pé nǹkan lọ́lẹ̀ díẹ̀ mo decide pé gbẹ́gbẹ́ mo Jẹ̀bú ìdí ni wípé jẹ́ kókó padà sí Jẹ̀bú kí n lọ máa ṣeré mi Jẹ̀bú ṣe nígbà tó wá dé Jẹ̀bú yìí nǹkan tó wá píìkì gan because Ìjẹ̀bú yìí ni mo wà náà ti gbé Àkúrẹ́ fún mi nígbà tí mo lọ sí Àkúrẹ́ ẹni tó gbé mi lọ sí London tí mo lọ play Àkúrẹ́ ló ti rere mi kẹmọ wíṣẹ Ọlọ́run níjọ́ náà lọ́hùn bọ̀bọ́ náà ọkọ̀ wá sí pati l'Àkúrẹ́ ni lọ́wọ́ tí mo ṣeré náà ní àtà ló ṣeré yìí àtà ló lóṣùmẹ̀ tó yìí náà ní Tọ́yìbù Àlàmú ló ní Tọ́yìbù Àlàmú kẹ èwo Tọ́yìbù Àlàmú wo náà ní Tọ́yìbù Àlàmú tẹ kọ́ ẹ náà ni ló ń play ṣọ́ọ̀ṣì ń play ni bọ̀bọ́ yẹn wá sọ kò sọ wọn kọ́ lágbo yẹn ó ṣàwo ṣó yẹn délẹ̀ London kẹ̀ ló ti dé
wá sí party yẹn so nígbà tó di ìjọ Friday ni party yẹn mọ́jú Saturday nígbà tó di Sunday ẹni tí mo lọ play fún lákòrí yẹn kàn pè mí ni pé Alhaji because níjẹ̀bú Alhaji lọ́wọ́ mi sí Alhaji pé máa kó má fẹ́ rí mi olóhùn promoter mo ní kò sí wàhálà ló wá ṣe máa lọ bá ló tẹ́ ìlẹ́kọ̀ọ́ pé èkó ló wà ọba fún nọ́mbà ìbá pé bá ló tẹ́ ìlẹ́kọ̀ọ́ bá ní ẹ̀gbọ́n òun wà ń party lákùrẹ́ mo ní pé mi máa mọ ó ní nǹkan tó ìjúlẹ̀ lákùrẹ́ yẹn pé ó ga ó mọ̀ pé ṣe ń play tó yẹn pé nígbà tó ń dágbẹ́ tó ń ní tọ́ ìbàlá mú kó sọ pé ṣé tọ́ ìbùtú pé méjì ní àbí tó ń mú ọ̀lẹ́bù tó ìròyìn náà ní pé ń gbà yẹn mi lè mọ̀ ọ́n mọ́ pé ń gbà yẹn táwọn màmá wọn bá ní káwọn lọ pọn mi wá ṣe làwọn máa gbé gàrà lẹ̀ táwọn màmá tọ́ ìbàlá mo wá rẹ́rìn ó ní mi lè mọ̀ ọ́n wọ́n sì kéré ń gbà yẹn màmá tó bá táwọn máa rọ̀ pé táwọn bá gbómi délé lálẹ́ báyìí mọ́mú yà fẹ́ náà pàpé gbọ́tọ̀ ìbẹ̀lẹ̀ lójó kò sí bí kọ́sí oró máa ń pọ̀ gbogbo èkúté rẹ̀ máa blọ́ọ̀kù ní léèrò nígbà yẹn ẹ̀gbọ́n nǹkan tẹ́ ṣe lákùrẹ́ ẹ máa lọ ṣe London mo ní mo ti ń wá olùrànlọ́wọ́ bẹ́ẹ̀ Ọlọ́run ṣe ṣe nìyẹn Ọlọ́run ṣe ṣe London yẹn nìyẹn. rẹ́kọ̀dù mélòó lẹ ṣe. mo try mo ṣe mẹ́rin. Bọ̀nsú àgbà ló máa ń pè mí. òun tó ń gbà yín pé Bọ̀nsú àgbà. Bọ̀nsú àgbà ló máa ń pè mí tó bá rí mi ó dẹ̀ máa ń ṣe dáadáa pẹ̀lú mi. Àyùbá chief lè máa ń pè Chief Adéwálé Àyùbá ó máa ń ṣe dáadáa kò sígbà tó máa rí mi tí ò ní ṣe dáadáa pẹ̀lú mi. Nígbà táwa díje ta ti ń lọ yẹn àwọn tó wá díje lẹ́yìn àwa àwọn bíi Musiba Wàlàní ọmọ kékeré àwọn ilé díje lẹ́yìn àwa ní Èbúté Èrò àwọn Suleiman àwọn yẹn wọn sì ń diṣẹ́ yìí mọ́ àwọn yẹn díje Àjàdí Ọlọ́yàndé àwọn náà díje lẹ́yìn wa ní Mushin ẹni tí mo tó tún dìde lẹ́yìn wa àwọn ní Ṣínà Àkànní Scorpido àbúrò mi tó dáa àwọn náà tún dìde ẹ̀ kó tó wá ṣe wá kan Pasuma Ìsìkàbàkà Àjàní yes Erin Lákàtàbú Súlé Àdìgún yes owó àwọn yẹn lọ tún dìde tẹ̀lé wa tàtún gbọ́ngbà ẹ̀kú tó wà kan Pasuma. àwọn Òbésèré ńkọ́. Abbas yes Abbas because Abbas ẹni yẹn ọ̀gá ẹ̀ ní iṣẹ́ tèmi ṣẹlùbà wọn ṣe mọ̀ pé Ìbàdàn làwọn wà but mo ti ń gbúrò ṣẹlùbà wọn náà Adédìbígbé àṣírí mo ti ń gbúrò ṣẹlùbà wọn nìbàdàn nígbà yẹn for long. ìgbà wo lẹ ti padà sí Jẹ̀bú. 91. tẹ ti padà sí Jẹ̀bú ẹ dẹ̀ ṣe ń ṣiṣẹ́ eré yẹn. àmọ́ gbogbo ojúdọ̀ báyìí mo ìlérè. so káwọn ti jẹ àwọn tí tó wà láti. gbogbo ojúdọ̀ báyìí mo ìlérè. bọ́lẹ̀ ti fẹ́ play lójúdọ̀ báyìí. ẹ ṣe máa play ní fire ní Ìtòòrò fáwọn bọ́bá pẹ̀tẹ́ obìnrin gold wọn ni máa play fún ojúdọ̀ bá. ojúdọ̀ báyìí ṣé fújì náà ṣì ni. fújì ni mo dẹ̀ máa play ní ìjọ kejì ọdún máa play ní Ìṣíwọ̀ fáwọn Ìṣíwọ̀ golden light. iṣẹ́ ti ọwọ́ ti. máa play ní ilé ààrẹ níjọ ojúdọ̀ bá ti wọn gbọ̀ngàn lágbára Ọlọ́run. ilé alátiṣe la wà yìí. ilé alátiṣe la wà yìí. ìkan nínú àwọn èèyàn ńlá balógun àwọn tó ń gẹṣin àwọn nínú àgẹṣin lọ́dún. àwọn tó máa ń gẹṣin ilé wọn la wà yìí. ilé wọn la àṣọ pé Alhaji Sikiru Ayinde aṣíwájú wa ni wọn ṣùgbọ́n tó wà láyé nsìn Alhaji Kollington Àyìnlá bàbá wa làwọn yẹn ṣe mọ̀ àwọn Alhaji Wáídì Àkàngbé bàbá wa làwọn yẹn wọ́n ṣì wà Alhaji Ramoni Àkànní Fámúyíwá lábẹ́òkúta wọ́n ṣì wà Tọ̀yọ́bọ̀ Àkànní Tọ̀yọ́bọ̀ Àkànní Tọ̀yọ́bọ̀ ẹ̀gbọ́n mi làwọn yẹn náà Alhaji Rahim Àyìndé Atọ́lágbé Bokos aṣíwájú mi làwọn yẹn náà mo lọ play ní Kano ní 1986-87 níjọ́ náà lọ́hùn ṣe lọ́n fẹ́ ṣe àwọn ọlọ́jà lọ́n fẹ́ ṣe pàtí wọ́n fẹ́ ṣe anniversary. kì í ṣe bẹ́ẹ̀ yìí lọ gbé Kano. mi gbé Kano ó lọ ṣeré mo dẹ̀ lò 3 months. lọ́hùn lákànò kí n tó dé. wọ́n lọ máa ń náwó fún ní fújì gan ni. kì í ṣe bí tiyẹn ilẹ̀ dẹ́mbẹ̀ ilẹ̀ dẹ́. Alhaji Muideen Bello Ajani Bello ló fún mi ní slot yẹn níjọ́ náà lọ́hùn nígbà tí ìyá yẹn náà ọlọ́ndẹ̀lẹ̀ fún Alhaja Mọ́gájíà tí báyìí sítàkì pé Alhaji Mọ́gájíà ohun eré Kano mo ní kí n re Kano mo tẹ̀lé ó ní kí n re Kano mo tẹ̀lé so Alhaja yẹn ló lọ bá Alhaji Muideen béèrè pé àwọn onídìí onífújì tó mèrè ṣe dáadáa ó lọ bá Muideen Bello jọ́nà ní Muideen Bello ní òun lọ́mọ kan tó dẹ̀ jẹ́ pé ẹlẹ́sìn ni ìyá bàbá oníwàásí yẹn. yes Ajani Bello pé òun lọ́mọ kan tó jẹ́ pé onífújì rẹ̀ ẹlẹ́sìn dẹ̀ ni ó dẹ̀ mèrè ṣe dáadáa bí yẹn ṣe gbá máníjà mi lágbo ni ẹ pé ká wá sí Kano àkọ́kọ́ lọ Kano àti ìkùnrin iṣẹ́ lọ àlọ́bá ìyá yẹn negotiate ó láwọn ọlọ́jà òun because ìyá yẹn ni gbogbo olórí ọlọ́jà tó wà ní Kano ọlọ́run kó dẹ̀lẹ̀ fún ìyá yẹn pé òun nídìí olórin tó mèrè ṣe dáadáa so àwa àkọ́kọ́ lọ Kano àlọ́bá ìyá yẹn àsọ̀rọ̀ níjọ́ náà lọ́hùn wá ní pé ok ìgbà báyìí náà máa bẹ̀rẹ̀ pàtí yẹn ṣe mọ̀ wọ́n ṣe pàtí yẹn ní a week táwọn ọlọ́jà kan bá ṣe ní
Thursday, àwọn kan ṣe ń Friday, àwọn kan ṣe ń Saturday, àwọn kan ṣe ń Sunday tí wọ́n ti lọ nìyẹn. àwọn ọlọ́jà mi àtúnṣe ní week. ẹ wá lo oṣù mélòó? 3 months. owó ilẹ̀ rọ́ dáadáa. ó dẹ sẹ́ẹ̀ nígbà tó ó dẹ ilẹ̀ dẹ. Toyin Alamu, iṣẹ́ fújì ńgbà tẹ́ bẹ̀rẹ̀ àti iṣẹ́ fújì ń sìn kí lẹ rí sí? iṣẹ́ fújì ń sìn nígbà yẹn náà owó wà ń bẹ̀ nǹkan flow èmi dúpẹ́ fọlọ́run o alhamdulillah, because iṣẹ́ tí mo ṣe mo lọ Mẹ́kà, mo mú lílù lọ, mo dé, mo ra civilian kínní, mo ra civilian kejì, mo tó ra instrument tí ò ṣe pé ẹnìkankan ló rà fún mi, èmi fúnra mi ni mo rà. mo ra instrument, mo ra civilian tí mo fi ń kórin iṣẹ́, mo ra civilian tí mo fi ń kó star bus jọ́nà lọ́hùn. gbogbo tí mo sọ fún yìí that is 1984, 85, 86 nígbà tí mo dé láti Mẹ́kà torí 82 mo lọ Mẹ́kà. 1982 ni mo lọ Mẹ́kà. kó tí mo sọ ń gbà yẹn ni pé ńgbà yẹn náà owó wà nídìí fújì kọ̀ọ̀kan tó ti sin ni ńgbà yẹn náà ìkọ́ iṣẹ́ mọ̀ pé iṣẹ́ fújì ti yàtọ̀ ń sìn irú sìn ńgbà yẹn tá a bá fẹ́ lọ sí show owó tá à ń gbà kò tó owó tó ń gbà ń sìn. ṣe mọ̀ bẹ́ẹ̀ so ṣùgbọ́n bí o ṣe tó owó tó ń gbà yẹn sìn owó tá à ń gbà yẹn náà a fi ń ṣe nǹkan dáadáa. ṣẹ̀dẹ̀mọ̀ ńgbà yẹn owó tó ń ná ó máa ga báyìí ni pépà máa ga báyìí ni ṣe ìbọn tí ń sìn kì í ṣe ní gbẹ̀mù kò dàbí ti sìn. everybody like Fuji, many people bá ṣe sọ yìí àwọn kan ìfẹ́ kọjú Fuji. of course. wọ́n fẹ́ kọ́ Fuji bá ṣe sọ yìí àwọn kan ìfẹ́ kọ́ Fuji. pé àwa ní Fuji àparapọ̀ àdọ̀kan adẹ́gbẹ́sílẹ̀ wọ́n rí wa wọ́n sì bẹ́ẹ̀ rí wọ́n láwa gangan ṣáà ní iyọ̀ ayé àwa la múlùdùn lọ́sàn pẹ̀lú òru o àwa la múlùdùn lọ́sàn pẹ̀lú òru à lọ́sàn pẹ̀lú ẹ jẹ́ ká fi yé wọn o pàwàlà làlùjọ kò yé wọn. àbúrò mi kọ Fuji ọmọ ìyá yín àbí Calypso family Síkírù Àkàndé Calypso last born mi mọ́mí mi òun náà kọ Fuji. ṣé ń Jẹ̀bú iná? Ìjẹ̀bú náà ló wà. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. ó ti play lẹ́yìn mi rí, ó ti play omele lẹ́yìn mi rí. Tani? Musiliu Haruna ó ti play omele chord ló play lẹ́yìn mi lẹ́kọ̀ọ́. kan tó bẹ̀rẹ̀ orin. Yes kó tó dá tiẹ̀ lẹ̀. Taye Currency ó ti gbẹ̀yìn lẹ́yìn mi rí lẹ́kọ̀ọ́. Taye Currency ó yìí lò tó 4 years and 5 years lẹ́yìn mi. àbúrò mi Calypso yẹn tó jẹ́ àbúrò mi yẹn ìyẹn lọ ọ̀gá ẹ̀ gangan ṣùgbọ́n nǹkan tí Currency tó fi gbẹ̀yìn lẹ́yìn mi mo fẹ́ sọ yìí. tèmi bá wá sí torí àbúrò mi yẹn nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ sí ní kọrin ṣe ni mọ́mí mi ń kí pé kó má kọrin èmi ní mọ́mí màmá ìfilẹ̀ ó ní ẹ̀gbọ́n ò lè máa kọrin káàbúrò tó máa kọrin ṣùgbọ́n tóun bá ti lè dé láti skul báyìí ọ̀dọ̀ mi ló mọ̀ lẹ́kọ̀ọ́ àjọ ń lọ sí show ni so ìjọba ti lọ dé nìyẹn o so tó bá ti wá padà síbí òun náà káwọn ti ẹjọ́ ọjọ́ ń ṣe practice tèmi bá wá sí Ìjẹ̀bú tí bá màmá máa sọ pé tí àbúrò rẹ̀ ń gbé ní lára lẹ́ o sóun lọ ń kọrin mo ní màmá ìfilẹ̀ àyàmọ́ṣáṣe la ṣe kó máa kọ́ so bọ́ọ̀lù ṣe gbàdúrà òun náà dẹ̀bẹ̀ sí ní kọ́ tó ń rẹ̀ ti make many people know Síkírù Àkàndé Calypso. Yes Calypso níjẹ̀bú iná ṣé Fuji làwọn kọ? Fuji náà ni so kí n bá fẹ́ fà nígbà tí Currency ni pé tí bá wá sí Ìjẹ̀bú yìí gbà yẹn tí bá lọ sí show àbúrò mi jọ́nà lọ́hùn torí ìgbà míì mo lè dé pé wọ́n ní Calypso mi kàn máa lọ bẹ̀ mo wá rí Taye Currency jọ́nà ìgbà yẹn kò tí ì máa jẹ́ Currency Taye ló ń jẹ́ torí kò tí ì bẹ̀rẹ̀ orin nígbà tó bẹ̀rẹ̀ orin ló ṣe jẹ́ Currency Taye because ìbejì ni Kẹ́hìndé Taye òun ni Taye so mo á rí bó ṣe máa ń gbére dáadáa tó máa ń dẹ́mọ́ tó máa ń ṣe gbó tó máa ń dẹ́mọ́ mo rò bóyá tí bá máa mú bọ́ lọ sẹ́kọ̀ọ́ màá má ba lọ fi táwọ́ yọ ìṣe bá búrò mi sọ̀rọ̀ nìyẹn pé Kàlíò jẹ́ kí Taye tẹ̀ lọ mi sókè kí lọ fi dára lẹ́kọ̀ọ́ bàbá iláìkẹ́ mo láìkẹ́ bó ṣe máa ń gbé lẹ́yìn yẹn bí Kàlíò ṣe sọ fún Taye náà pé bàbá ní kó máa tẹ̀lé àwọn lọ sẹ́kọ̀ọ́ ìyẹn bá ní Taye náà tẹ́ bá ti release máa tẹ̀lé bàbá lọ mo láì bàbá náà gọ̀gọ̀ ọ̀tọ̀ bí ṣe mo lọ sẹ́kọ̀ọ́ nìyẹn tí lọ fi ń dẹmọ ṣé wá rí tí n bá bẹ̀rẹ̀ rí báyìí èmi tí mo ń kọrin gan wọn níbo mi kọrin sínú máa ń wò ó máa ń pawó lọ́tọ̀ ni
bó ṣe máa ń gbérí tó máa dẹ́mọ́ tó máa jó tó máa ṣẹ́rí Pàṣọ ó kàn ju ọmọ afẹ́ mi ni kò súnmọ́ mi púpọ̀ tẹ́ pé olúkálùkù ló ń kírètì kìíní fúnra rẹ̀ bàbá làwà nígbà tá a bá ti jẹ́ gbọ́n ìṣe bó wá pílẹ̀ lójú ṣàgbọ́lá ó dẹ̀ pọ́n mi lé dáadáa pé nígbà tá a bàbá yìí ti wà àwọn bàbá tó dé yìí ó pọ́n mi lé dáadáa ìjọ náà torí nígbà tá à ń ṣe sẹ́rímọ́nì ẹ̀gbọ́n mi olórí ọmọba òun náà wá kọrin mi ò tí ì débẹ̀ níjọ́ náà lọ́hùn mi ò tí ì débẹ̀ lọ́sọ̀gbà Alhaji Saheed ti pọ́n ilé gan o Saheed kì í gan o. ẹ fún wọn lórin kan náà ẹ tiẹ̀ fún wọn lórin torí. ẹ máa fọ ọmọ wọ́mọmọ o kẹ́ ẹ máa bá lùkàn pa fún nǹkan o ẹ máa fọ ọmọ wọ́mọmọ ẹ máa fọ ọmọ wọ́mọmọ o kẹ́ ẹ máa bá lùkàn pa fún nǹkan o. Bẹ́rẹ̀ bá dé òní fújì ọ̀gá ní Dékúnlé tọ̀ ìbùmí bẹ́rẹ̀ bá dé òní fújì ẹ má fi Dékúnlé lọ ọ̀wẹ́ nìkan Ọlọ́run ọba ló fẹ́rin ládé kékeré àjànàkú lérìn tí ìpọ̀ jẹ́ fún lọ ẹ má fọmọ wọ́mọmọ èdè ọ̀rọ̀ ni ẹ má fọmọ wọ́mọmọ kẹ́ ẹ má bà lùkàn pa fúnkan o bórin bá tán níbi tó ti tán orin ṣì wà lẹ́nu tọ̀ ìbù bórin bá tán níbi tó ti tán o orin ṣì wà lẹ́nu tọ̀ ìbù àlàmú orin ṣì wà ìyẹn nílé alálàmú o Dékúnlé tọ̀ ìbù mi àlàyé bàbá ọ̀rọ̀ Dékúnlé tọ̀ ìbù yìí kẹlẹ́gbẹ́ mẹ́gbẹ́ ara àlàmú tọ̀ ìbù mi kò ṣe farawé ẹni Ọlọ́run bá ọmọ eléré ni wá o àwa láti ràríyè ọmọ onílù ni wá o àwa láti kàkọlà ọmọ oníní ni mí o àwa láti làlùyọ orin a ní láti làlùyọ orin o a ní láti làlùyọ orin ọmọ eléré ni wá o àwa láti kàkọlà ọmọ onílù ni wá o àwa láti ràríyè ọmọ olórin ni wá o àwa láti kàlùyọ orin. ẹ fún àwọn èèyàn ní tẹlifóònù nọ́mbà yín sà WhatsApp nọ́mbà yín tó rọ́pọ̀lọpọ̀ láti ìlú òyìnbó náà fẹ́ bá yín sọ̀rọ̀ bí bàbá yìí rèé o tọ̀ ìbò àlàmú rèé o kíní ẹ bá wọn sọ ẹ fún wọn. 08039625766 that is my WhatsApp number. ẹ tún fún wa lẹ́ẹ̀kan sí. 08039625766. lẹ́yìn fóònù nọ́mbà tẹ́lẹ̀ pé wọ́n sí ní ọpẹ́ pàtàkì lọ́wọ́ bá kíní ẹnìkan lájọ ń sọ̀rọ̀ lọ́jọ́ kan tó wá ní àkàs olórin kan wà ní Jẹ̀bú Àlàmútọ̀ ìbú àwa tí mọ wọn tipẹ́tipẹ́ ní 80s mú ìwà lórí sọ̀rọ̀ yín fún mi bóyá wá sọ yẹn mo kàn gbé sórí platform nílé ẹjọ́ ta ló mọ Tọ̀ Ìbà Àlàmú ní Jẹ̀bú so ẹsẹ̀kẹsẹ̀ ní Bákíní ti pè mí pé Tọ̀ Ìbà Àlàmú kẹ̀ Ìjẹ̀bú ló wà Bákíní so Bákíní thank you very much ẹ ṣé gan ẹ tún máa join àwọn ètò wa lóríṣiríṣi ẹ pé tẹlifóònù nọ́mbà wọn tán ti sọ yẹn ẹ̀yin tí ẹ ti rí wọn ti bẹ orin pọ̀ o sórí ń tọ́jú ilẹ̀ ẹ tún fún wọn kàn sí kán lè mọ̀ pé wà ń lẹ́sà. àdúpẹ́ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń wo Katsina Sugar programu yìí o àdúpẹ́ ṣe o wá gbogbo ẹ̀yin tá ò dárúkọ gbogbo yín là ń kí àdúpẹ́ ṣe ẹ má ṣe gan o àdúpẹ́ ṣe o àdúpẹ́ ṣe o tẹ́ ń wo program Katsina Sugar àdúpẹ́ ṣe o lọ́lá Ọlọ́run ọba àdúpẹ́ ṣe o lọ́lá Ọlọ́run ọba àdúpẹ́ ṣe o. ẹ ṣé gan sir thank you very much sir ẹ ṣé o ẹ ṣé. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road South Graham London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.